A kú dédé ìwòyí, mo kọ́kùnrin mo kóbìnrin, mo kí ọmọdé, bẹ́ẹ̀ ni mo kí ẹ̀yin àgbàlagbà. Níbikíbi tí ẹ bá ti ń wò mí lónìí káàkiri àgbáyé, ojú tẹ́ fi ń wò mí ojú náà ò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ mi etí náà ò ní di, ìjàmbá ò ní wọlé tọ̀ wá, gbòrògbòdò ayé ò ní lù fún wa jó. Tó bá jẹ́ pé ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ ń wò mí ní ìgbà àkọ́kọ́ ni, orúkọ mi ni Dr. Azeez Abolade. Mo fẹ́ kí a jọ bu omi ọgbọ́n wẹ̀, kí a jọ bu omi ọgbọ́n mu. Èmi ò wá síta láti wá parọ́ fún ẹnìkọ̀ọ̀kan wa. Kí ni mo mú wá fún wa lénìí? Ẹ wo nǹkan tó wà lọ́wọ́ mi, ẹyẹlé ni. Ṣùgbọ́n tí a bá fẹ́ lò ó, ẹ jẹ́ ká jẹ́ kó jẹ́ ẹyẹlé funfun. Iṣẹ́ bíbò àṣírí ni mo mú wá fún wa lénìí. Iṣẹ́ bíbò àṣírí ni mo mú wá fún wa lénìí. Àṣírí èmi àtẹ̀yin ò ní tú, àṣírí wa ó máa bò. Ẹ̀yin tí ẹ ti subscribe, mo dúpẹ́ gidigidi lọ́wọ́ yín. Ẹ̀yin tí ẹ ń wò mí, mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà. Ẹ̀yin tí ẹ ti subscribe, tẹ́ ń wò mí, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ̀yin tẹ́ ń bá mi share fídíò yìí, àwọn fídíò tí mo ti ṣe, mo dúpẹ́ gidigidi lọ́wọ́ yín. Àmọ́ nǹkan tí mo fẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ mi náà ni pé ẹ bá mi subscribe, ẹ dákun, ẹ bá mi subscribe. Owó ò ní tán lọ́wọ́ yín. Owó tí ẹ fi ra data láti máa fi wò mí ní gbogbo ìgbà àbí nígbà gbogbo, ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò. Ẹ ní nàkan tán kẹ́ ẹ tó rí kan. Ìfẹ́ tẹ́ ẹ ní sí mi, tẹ́ ẹ fi ń wò mí ní gbogbo ìgbà, Ọlọ́run á túnbọ̀ nífẹ̀ẹ́ yín náà. Ọlọ́run á túnbọ̀ nífẹ̀ẹ́ yín. Ìjàmbá ò ní wọlé tọ̀ yín. Ẹ ní sìnkú aya, a ní sìnkú ọmọ o. Gbòrògbòdò ayé ò ní lù fún wa jó. Ẹ bá mi wá nǹkan fìdílé, ẹ bá mi fìdílé nǹkan. Ẹ dákun àwọn iṣẹ́ tí mo bá mú wá, ẹ máa bá mi ṣe, ẹ má kọ̀ ọ́ lẹ̀ nìkan. Ẹ máa ṣe, kẹ́ máa confirm ẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ yín tí ẹ ń pè mí pé àwọn iṣẹ́ kan sí kejì pé ẹ ti ṣe, ẹ ti dán wò pé ó rí bẹ́ẹ̀. Ẹ má dúpẹ́ lọ́wọ́ mi. Ọlọ́run ọba Elédùmarè, òun ni ọba tí ó yẹ kí ẹ fi ọpẹ́ fún. Ọlọ́run lọba tí ó yẹ kí ẹ fi ọpẹ́ fún. Kí lẹ máa lọ, báwo la ṣe máa ṣe? Àṣejẹ bíbò àṣírí ni. Ó dára fún àwa tí à ń ta ọjà àbáwa tí à ń ṣiṣẹ́ ọwọ́. Ó dára gan. Àṣírí wa ò ní tú o, á túbọ̀ máa bò sí ni. Kí la máa lọ wá? Ẹ jẹ́ ká lọ wá ẹyẹlé funfun. Ẹyẹlé funfun, eléyìí ní àmì. Èyí tí ò lámì, ó ní kí ẹ jẹ́ kí a wá. Tá bá ti wá ẹyẹlé funfun tí kò ní àmì rárá, ẹ jẹ́ ká wá ewé tanápoṣó. Táwọn àwọn kan ń pè ní tanápowó, àwọn kan ń pè ní tanápoṣó. Èyíkéyìí tá bá ń pè, ìkan náà ni. Tanápowó, ewé ẹ̀ ẹ jẹ́ ká já. Èso orí ẹ̀, flower yẹn, ẹ jẹ́ ká já. Ewé sáwóré pèpè, ẹ jẹ́ ká já díẹ̀ níwọ̀nba. Àti ewé ajé tá mọ̀ sí sẹfun pẹ̀lú ìyèré. Ìyèré yẹn ò níye. Ẹ jẹ́ ká lọ̀. Tá bá ti wá lọ̀, ẹyẹlé tẹ́ ń wò ní ọwọ́ mi, a máa pa ni. Á gé orí ẹ̀ kúrò, orí ẹ̀ á gé kúrò, ẹsẹ̀ rẹ̀ á gé kúrò. Á tú gbogbo ìyẹ́ yẹn, ìyẹ́ tó wà lára ẹ̀ kò gbọdọ̀ sọnù. Á gbẹ́lẹ̀, á bò mọ́nú ilẹ̀. Tá bá ti wá lọ ewé yìí, tá ti lọ ewé pọ̀ mọ́ ìyèré, àwọn ewé mẹ́tẹ̀ẹ̀ta yìí tá ti lọ̀ wọ́n, ẹ jẹ́ ká wá omi àgbọn. Omi àgbọn la fi ṣe ọbẹ̀ yìí jẹ. Omi àgbọn la fi ṣe ọbẹ̀ ẹyẹlé yìí jẹ. Tá bá ti wá ṣe, ẹ fi epo sí, ẹ fi iyọ̀ sí. Tó bá ti jiná, tó ti tutù dáadáa, ẹ jẹ́ ká sọ, ẹ wá òṣùká funfun, ká sọ òṣùká funfun, ká wá sọ ọbẹ̀ yìí, ká sọ ka orí òṣùká. Báwo la ṣe máa jẹ? Tó bá jẹ́ pé Kristẹni ni wá, ẹ jẹ́ ká wọ sùtánà pẹ̀lú fìlà, bí a ṣe máa ń wọ̀ tá bá ń lọ sí church, ẹ jẹ́ ká wọ̀. Tó bá jẹ́ pé Mùsùlùmí ni wá, ẹ jẹ́ ká wọ jàlámíà funfun àti fìlà funfun bá ṣe máa ń dé. Tó bá jẹ́ oníṣẹ̀ṣe ni wá, gbogbo àná làjọ ń láṣọ funfun. Gbogbo àlàjọ ń láṣọ funfun. Aṣọ funfun tí àwọn oníṣẹ̀ṣe náà ń wọ̀, ẹ jẹ́ ká dé fìlà, ká wọ̀. Ká wá sọ ọbẹ̀ yìí sórí òṣùká nínú ilé, ká bá Ọlọ́run sọ̀rọ̀. Nǹkan tá a fẹ́, bíbò àṣírí tá a fẹ́, ẹ jẹ́ ká sọ fọ́lọ́run. Àṣírí wa ò ní tú. Kò tẹ̀ dìgbà tí a bá ń fi ẹrin èèyàn ṣe àṣejẹ, ká tó jẹ́ èèyàn. Torí àwọn kan máa ń dásà pé téèyàn ò bá jẹ́ èèyàn, èèyàn ò lè jẹ́ èèyàn. Ẹ má dá wọn lóhùn o. Àwọn aṣinilọ́nà ni o. Ẹ má dá wọn lóhùn. Ẹ má bá wọn lu ẹrin èèyàn. Torí ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ míì, àáfàá míì, babaláwo, odidi èèyàn ti parí sára ẹ̀. Ẹ má jẹ́ ká bá wọn dánrú ẹ̀ wò. Ẹyẹ ń bẹ ní igbó tá àti ìjẹ tán, bẹ́ẹ̀ ni ẹran ń bẹ nínú igbó tá àti ìjẹ tán. Kò jù báyẹn lọ. Pẹ̀lú àdúrà la fi ṣe. Tá bá ti wá ṣàdúrà sí, ẹ jẹ́ ká jẹ. Ẹyẹlé yìí á gé sí 16 ni, 16 là á gé ẹyẹlé yìí sí. Omi àgbọn la fi ṣe omi ẹ̀. A ní rí jù báyìí lọ.
lórí ètò yìí. Ẹ má gbàgbé láti subscribe sórí channel yìí, ẹ bá mi share fídíò yìí káàkiri, ẹ bá mi like ẹ̀. Orúkọ mi ò yípadà, orúkọ mi ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín. Orúkọ mi náà ni Dr. Aviz Abolade. Ojú tí ẹ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Etí tí ẹ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Tó bá dìgbà míì, á tún mú ètò tún ju eléyìí lọ, á tún mú wá fún yín. Ire o, ó dìgbà kan náà.